Fúlàní gba ìbọn lọ́wọ́ ọlọ́pàá ní ká bá òun wà, a ó bá wà, a ó bọ́ sínú igbó. Ìgbòho tó ẹ ká pè ní ìsìn àrígbò ẹtìlẹ́gbò òòlù ẹ̀ka àbápè Sunday Igboho la àbápè àsìkò níyì. Ìyàwó kúkú ó wúlò lọ́jọ́ ọdún, ọmọ kúkú wúlò lọ́jọ́ ìṣẹ̀dá bá dé. Ìgbòho dàgbà yìí ó Ìgbòho dà ó lórí ọmọ onímọ̀ láàpọ̀ sí pẹ̀lú báyìí ó onímọ̀ la fẹ́ kọ sí pẹ̀lú. Sunday Igboho bá yẹ ká pè ní ìsìn pẹ̀lú Ìgbòho ó bàbá dámì iṣẹ́ dé o wá gbà wá o wọ́n ti gbà fún un. Àwọn ibẹ̀ lẹ́gbò wúlò ẹ̀yìn ẹ̀ lẹ́gbò òòlù àbẹ́yìnkọ́ ìkọ́lẹ̀ lẹ́gbò òòlù. Àwọn ẹ̀dá pè ní ìsìn o. Bàbá ọgbọ́n ní ìsìn yóò wọ́n ti gbà fún lọ́wọ́ Fúlàní o. Ẹ̀yin ọba wa bó ṣe lò. Mo kí yín mo lù yín lọ́gọ̀ọ́ ẹnu ọmọ Yorùbá. Ọmọ Yorùbá ojú gbà mí tì fún ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń ṣe àbòsí bàbá wa olóyè Sunday Igboho, pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ ń jíṣẹ́ tí a ò nígbàgbọ́ pé ààrẹ Gani Adams rán yín kó lè jáwọn náà ni wọ́n rán yín. Ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ sọra yín dọ̀tá Ìgbòho, tẹ sọra yín dọ̀tá bàbá mi, bàbá wa ọmọ Yorùbá olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà, owó baba dámì, ẹkùn ọkọ Fúlàní ọmọ jọmọ lọ, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, kaba rérin ká ní arérin. Ẹmu ẹkì ẹwọn bí ó rẹ̀ kọ́. Jagunjagun ó yàtọ̀ sí jagunjagun, òun lẹ ti fetí yín gbọ́ yìí. Ẹ ti rí pé eléyìí kì í ṣe wọ́níwọ́ní, ohun tẹ́ ń gbọ́ yìí ohun bàbá wa ààrẹ Lájí Abbas tí wọ́n jẹ́ ààrẹ òpìtàn gbogbo ilẹ̀ Yorùbá káàfàtà. Èmi qualify wọn bẹ́ẹ̀, wọ́n á ní ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, ṣùgbọ́n tábà ní tanra wa ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá ó tọ́ sí bàbá yìí. Kéèyàn róòtọ́ kó sọ òun ni iye ọmọlúwàbí. Ẹ tí gbọ́ nǹkan kan o, ẹ rí pé ẹ̀yin tí ẹ torí ààrẹ Gani Adams tẹ sọra yín dọ̀tá Ìgbòho, ẹ rí pé aláìnírònú ló pọ̀ nù yín, aláìnírònú, aláìlèdánúrò, alájẹfẹnugbolẹ̀ òun ló pọ̀ nínú yín. Tẹ torí bóyá ohun tẹ fẹ́ jẹ ni o, àbò ohun tẹ fẹ́ jẹ ni o, àbò ohun tẹ ń jẹ ni o, tẹ torí ẹ̀ tẹ sọra yín di ọ̀tá ẹni tó jẹ́ wípé gbogbo ọjọ́ ayé ẹ̀ oore ló fi ṣe fúnlẹ̀ Yorùbá. Ẹ gbórí kí àwọn baba ńlá baba ẹni kò ń ṣorí Ìgbòho ni ká máa ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ ti bẹ̀rẹ̀, kò ń ṣorí Àdìsá ló ti bẹ̀rẹ̀, kò ń ṣorí Májàsọ́lá, kò ń ṣorí Adéníyì ló ti bẹ̀rẹ̀, kò ń ṣorí Adéyẹmọ. Ìran wọn oore ló máa ń ṣe fún gbogbo ilẹ̀ Yorùbá ní àti bẹ̀rẹ̀ kọ́ ṣe. Ẹ̀gbóríkì wọn ni ọmọ ládé Aláàfin ò ládé, adé aládìkún lágbàfà láàfin. Ẹ̀gbọ́ ládé Aláàfin ò ládé, bálàfin ṣe tóbi tó yẹ wọn ò ládé, adé aládìkún. Àwọn baba ńlá baba Ìgbòho ṣá adé wọn ni wọ́n gbé fún Aláàfin. Ẹ rí pé kò sí ọba tí wọ́n lè fẹ́ jẹ nígboro Ọ̀yọ́ Adégbòho á lọ forí balẹ̀ ń bẹ̀, torí wípé ìwà ọmọlúàbí ó wà nínú ẹ̀jẹ̀ wọn láti bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ìran wọn. Gbogbo anọ́dẹ̀ la mọ̀ wípé olóyè Sunday Igboho àwọn ni Ọlọ́run rán sí wa nílẹ̀ Yorùbá. Gbogbo alágbọ́n kan tí Putin sọ lẹ́nujọ́ mẹ́ta yìí, ó ní Jésù Kristi
kódà ó sọ débi pé black ni ó ní gbogbo àwọn màláìkà tí ó kó gbé àwọn documentary kan jáde táwọn scientist ti Russia gbé jáde tí wọ́n prove pé black ni gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn. Ta ló mọ̀ bóyá Ìgbòho ni Jésù tó sọ pé ó ń padà bọ̀? Nobody knows. Ṣé mọ̀ pé nígbà ayé Jésù náà kò gbà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n yí káwọn ọmọ yìí ẹ̀ cha nígbà táwọn ìran yẹn lọ ìran mi tó wá ọ wá sọ Jésù di nǹkan àgbéyan kan. Bí bàbá wa olóyè Sunday Igboho náà ṣe dé nísìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ẹranko ọmọ àlè Yorùbá ẹ̀yin oníjẹkújẹ kò dẹ́ ṣe pé ẹ mọ̀ wípé aláàánú ilẹ̀ Yorùbá ni bàbá wa yìí, ṣùgbọ́n torí kọ̀ọ̀kan tàbí ìkejì ẹ̀sọ́ wọn dọ̀tá ẹ̀rí pójú gbà yìí tì. Gbogbo ayé ò ṣe máa pariwo ààrẹ Gani Adams kọ́ wá gbà wọn, wọn ò ṣe máa pariwo pé kọ́ wá gbà wọn. Ẹni bá tó ni là ń ẹni bá ju ni lọ là ń fẹ̀yìntì, a kì í fẹ̀yìntì ẹni tá a bá jọ dọ́gba. Jagunjagun yàtọ̀ sólú ọdẹ. Bẹ́ẹ̀ ni gbogbo wa la gbọ́ voice note yìí mi ẹ̀ tí gbọ́ nǹkan kan o. Ọlọ́pàá wà nílùú wọ́n gbàgbọ́n lọ́wọ́ ẹ̀. Àwọn wo ló gbàgbọ́n? Ọlọ́pàá yẹn fún ara ẹ̀ ó confirm ẹ̀ báwọn Fúlàní ni o, àwọn Fúlàní ni o, wọ́n ti ṣá ọlọ́pàá ẹ̀ lójú, wọ́n ṣàlàyé, wọ́n máàkì ẹ̀ tẹ́jẹ̀ gbogbo ara ẹ̀. Tọ́lọ́pàá yẹn sọ pé ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́, wọ́n ti gbàgbọ́n lọ, wọ́n ti gbàgbọ́n lọ, wọ́n ti ṣe kíníkan lọ. Ọlọ́pàá yẹn sunkún. Ẹ sọ fún mi, tó bá jẹ́ pé bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ general actor gbogbo ilẹ̀ Yorùbá káfàtà ọ̀rìn ìkílẹ̀ mítìtì, ẹni tó wà nílé tó ń bara ọjà lẹ́rù, ẹni tó ń fún ara ẹ̀ dúró, tó ń fún ara ẹ̀ ṣẹ́ẹ̀bù bara ẹ̀. Kábíyèsí olúwa mi ò Ìgbòho ṣá. Gbogbo ayé ló mọ̀ wípé ọmọ Adéyẹmọ kò ní sí nílé kí Fúlàní dún pínpín kò ní ṣẹlẹ̀. Tí ọmọ Adéyẹmọ bá wà nílé, mo fi Ọlọ́run búra fún yín, ń táwọn Fúlàní dánwò yẹn wọ́n ní dánwò. Nígbà tí fíìmù Kìwéré lè ṣẹlẹ̀ ni, nígbà tí ọ̀rọ̀ Ìwéré lè ṣẹlẹ̀, ọmọ Adéyẹmọ ò tún sọ̀rọ̀ o, wọ́n kọ̀ wọ́n spokesperson bàbá wa Ọláyọmí Kóìkì, wọ́n rán wọn jáde bóyá spokesperson ìyẹn bàbá wa whitest lion of all the time. Ọlọ́run ajé ó dáa fún bàbá wa Ọláyọmí Kóìkì, ó ti ń dáa fún yín kò ní bàjẹ́. Bàbá mi olóyè Sunday Igboho wọ́n pe Kóìkì, ó yá ẹ jáde ẹ lọ fún àwọn wèrè yẹn ní 7 days kí gbogbo tó ń jẹ́ Fúlàní ní ìlú Wérélé kí wọ́n fi ìlú yẹn lẹ̀, àìjẹ́bẹ̀ wọ́n gbà wọ́n ní àlejò. Ìgbà tí bàbá máa sọ̀rọ̀ yẹn Germany lọ́wà, wọ́n dẹ̀ torí ọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ wálé. Ká wí bẹ́ẹ̀ ká bá bẹ́ẹ̀ ni ìyí ọmọlúàbí kéèyàn sọ̀rọ̀ pé kí gbogbo ayé dẹ̀ bá bẹ́ẹ̀, òun ni ìyí ọmọlúàbí. Bàbá yìí dẹ̀ wálé, wọ́n dẹ̀ wọ́n àwọn surveillance wọ́n lọ wọ́n gbótó àbẹ̀ kódà gan àwọn tí bàbá padà wọ́n lọ pé kọ́ lọ lé wọn àgbébọn, wọn àgbé kankan, wọn àgbé anything pé ó yá ẹ fi gbogbo olú ìgbà tó máa débẹ̀ gan wọ́n ti di ẹrù, wọ́n ti dìbò, wọ́n ti sá lọ. Àwọn Fúlàní yẹn gbọ́ pé Ìgbòho ti mú àwọn èèyàn wá, wọ́n sáré kábàkábà. Ohun tó ń pè ní jagunjagun nìyẹn, kò ń ṣe ká máa gbágbájá kiri ká máa ṣe bálabàla ló ń pè ní jagunjagun. Ẹnu kọ́ ló fi ṣe. Tó bá sọ pọ́kùnrin lèèyàn kò kì í ṣọ̀rọ̀ ẹnu kọ́ ló fi ń ṣe. Ká máa ṣe sáàkì o láǹkà dédè ìyẹn kọ́. Bàbá mi olóyè Sunday Igboho kò fẹ́ rú ẹ̀. Mi ìfẹ́ mọ bó ṣe kéré tó bá fẹ́ jọ̀bálẹ̀ fún alẹ́ tó bá jọmọ Yorùbá ní nọ́mà náà pé kò fẹ́ jọ̀bálẹ̀ fún wọn ọ̀tọ̀, pé àgbàlagbà sí ọmọdé ọ̀tọ̀ nìyẹn. Bọ̀ kó wá fẹ́ máa torí ipò tí wọ́n wà kábẹ́ kó lè rí kọ́bẹ̀ kíkọ́. Bàbá ò nífẹ̀ẹ́ pé kéèyàn máa kàrámọ̀ tí ò ṣe kàrámọ̀. Bàbá bílíìfù ní reality ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀. Láwọn Fúlàní wọ́n já pìtìpìtì
nígbà tó gbọ́ pé Ìgbòho ń bọ̀ pé kò tí ì wá o ṣùgbọ́n ti rán àwọn èèyàn wá o rí ohun tó ṣẹlẹ̀ níjọ́ yẹn ni gbogbo Ìwérelé dá fẹ́ẹ́m gbogbo díọ̀lù Ọ̀yọ́ state wọ́n pa àwọn èèyàn wọ́n wọlé kábíyèsí kódà ọba ìlú yẹn sì ń dúpẹ́ dọ̀la ṣe kọ́kọ́ ń yẹn o ọkọ̀ ìyọjú síbẹ̀ látìgbà tí wọ́n ti yọjú sí Ìwérelé àwọn Fúlàní wọn tó ẹ tó ń dé Ìwérelé mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ohun tó ń pè ní péyàn dúró tán ni kéèyàn fira ẹ̀ hàn Ọlọ́run ló ń fìyàn hàn ṣùgbọ́n kéèyàn jẹ́ kéèyàn mọ̀ pé yes nǹkan báyìí ní ìfẹ́ ẹ yé pa àwọn èèyàn mi mọ́ gbogbo ayé ló mọ̀ wípé olóyè Sunday Igboho ni màláìkà tí Ọlọ́run wọn fún wa a lè má pè wọ́n ní màláìkà nísìnyí torí pé ọ̀tẹ̀ pọ̀ ká fi tẹ̀gàn sí ká yọ tẹ̀gàn kúrò iyọ̀ ò kì í ròyìn ara ẹnu ọbẹ̀ àwa náà la lè ròyìn bàbá wa olóyè Sunday Igboho ká fewé bò ká ṣewé kúrò ká fi tẹ̀gàn sí ká yọ tẹ̀gàn kúrò alágbára ni bàbá wa Ọlọ́run jogún ẹ̀ fún wọn wọ́n dẹ̀ ń lò dáadáa kò ń ṣe pé ká jálágbára ká máa fi oppress àwọn èèyàn no tọ́lọ́run bá ṣe ẹ́ lálá ní akíkanjú fi dáàbò bo àwọn èèyàn ẹ pàápàá jùlọ àwọn ìran ẹ ìdí tí mo yẹ sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ fẹ́ máa dájà lẹ̀ láàrin Ìbà Gani Adams àkàtólóyè Sunday Igboho bóyá ẹ̀ ń jíṣẹ́ tó ràn yín ni o bóyá ẹ̀ ń jíṣẹ́ tí wọ́n ràn yín ni o ẹ kò fẹ́ kọ sí ayé ni torí as far as I'm concerned olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà wọn ò rí tẹ́lẹ̀ kankan o wàláì mo fi Ọlọ́run búra fún yín tí ẹ mọ̀ bóyá anybody yín exist tí ó bá ń ṣe ohun tó ń ṣẹlẹ̀ pé àwọn ọmọ Yorùbá yarí pé tí ẹ bá jẹ́ kọ́rọ̀ èdè kọ́ọ̀tù àwọn ìran ọmọ yín tàbí àwọn ọmọ yín tó ń bọ̀ wọ́n lè fẹ́ ṣe anything ní public tó bá gbé ọdún ìjáde á bá nǹkan jẹ́ o á wá di pé a lè gbọ́ ohun bàbá apààyàn àmọ́ constitution tí Yorùbá nation máa gbé dìde tó dẹ̀ lè against irú nǹkan bẹ́ẹ̀ yẹn so therefore ẹ jẹ́ ká yanjú ẹ̀ ó dáa ẹ ṣe fídíò kẹbẹ̀bẹ̀ tàbí ẹ wá sílé ẹjọ́ kí ogbè ṣàtàn kó wà documented ní Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe nǹkan tí ò dáa kàkà kẹ́yìn tẹ súnmọ́ wọn kẹ bá wọn sọ̀rọ̀ kọ́ pé àwọn àgbààgbà kọ́ yanjú ẹ̀ bó jẹ́ kí wọ́n kọ́ publish ẹ̀ sí pépà pé nǹkan tó gbégbà yẹn irọ́ ni o sọ àbúrò mi kíní kọ́ yanjú ẹ̀ wá ń jáde kẹ wá ń bú Ìgbòho kẹ̀ ń ṣépè kẹ̀ ń ránṣẹ́ sáwà náà kẹ̀ ń ṣe fídíò oríṣiríṣi àìmọye yín tó ń tẹ́tí Ìgbòho tí fídíò yẹn dẹ̀ wà lọ́wọ́ wa men come off it asa àti OPC tó tẹ́ pé ó lérí kú tí fídíò ẹ̀ dẹ̀ wà lọ́wọ́ wa tó ń lérí mọ́ Ìgbòho tó ń sọ oríṣiríṣi àti OPC tó jáde tó sọ pé DSS 8 péré ló wá sílé Ìgbòho báwo ló ṣe mọ̀ tí ó bá tẹ̀lé wọn wá ẹ̀kọ́ ń dáràn mọ́ràn but ibi táwa ń lọ kọ́ nìyẹn ibi tá ń lọ ni wípé ilẹ̀ Yorùbá ń bleed wọ́n ń fojoojúmọ́ pa àwọn èèyàn wọ́n ń jí àwọn èèyàn pé wọ́n ń ṣe gbogbo ẹ̀ rí kọ̀ọ̀kan ṣe sí tẹ́bàdàn máa wí lọ wíbọ̀ kẹ́ náà ọmọ ogun lọ bìbà ọmọ ogun ṣe kìíní kan ẹnu kọ́ ló fi ń ṣe no be by mouth it's not about mouth ẹnu kọ́ ló fi ń ṣe kèèyàn lè lọ ọmọ ogun 1 billion kí gbogbo wọn má tó ẹyọ kan ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èèyàn tẹ́lẹ̀ ní ọmọ ogun 10 kí wọ́n ju ọmọ ogun 10 billion lọ ókè kẹjẹ fún yín ẹ̀zàmpù kan ẹ wo àwọn tí wọ́n escort bàbá wa olóyè Sunday Igboho tó escort wọn wá sí Nàìjíríà they are just 6 in number 6 wọn yẹn ẹni tó máa fèsì wọn tó máa kọ́ǹkà wọn á fẹ́ wọ 6,000 torí àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rírin ká ní àrírin ń tà ń sọ nìyẹn wọ́n ti kọ́ lé ní iping kọ́ ló ń pè ní pé yàn lágbára
ṣe nǹkan táwọn èèyàn fi máa sọ pé òkè òun ló ṣe báyìí òun ló ṣe báyìí òun ló ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí bàbá wa Ààrẹ Lájí Abbas sọ wọ́n ní ẹ lọ sí Ìbàràpá kẹ lọ sí ẹ wo bí peace ṣe jogún níbẹ̀ yẹn wọ́n ní kò sí Fúlàní tó bí èkó wọnú ibẹ̀ yẹn á sọ ohun tó fẹ́ lọ ṣe ń bẹ̀ ó máa sọ ohun tó wá the most peaceful place in Yorùbá land ibi tí àlàáfíà ti jọba jù ní gbogbo ilẹ̀ Yorùbá òun níbi tí Chief Sunday Igboho tí wọ́n gbà wọ́n là ẹ lọ Ìgàngán sí kẹ lọ sí gbogbo àwọn eré àyè àlàáfíà jọba wọn jí wọn gbé bẹ́ẹ̀ mọ́ wọn pa wọn kódà ilé tí wọ́n ń bẹ̀ house rentage péyàn fẹ́ rẹ́ǹtì lé ń bẹ̀ yẹn sí ó ti wọ́n torí àlàáfíà wà ń bẹ̀ yẹn gbogbo nǹkan ọ̀gbìn gbogbo nǹkan oko wọn ó ń ṣe dáadáa àìmọye àwọn àgbẹ̀ tó lọ Mẹ́kà tí wọ́n lọ sí hajj lọ́dún yìí tí ò ṣẹlẹ̀ rí ní gbogbo tẹ́nà Buhari kò ṣẹlẹ̀ rí gbogbo àwọn ìyẹn ṣe àwa tí à ń ṣiṣẹ́ wa dan create awareness àwa lẹ sọdọ̀ta olóyè Sunday Igboho tí ò tiẹ̀ mọ̀ bóyá wà láyé àwọn lẹ fi ń ta yín ẹ jẹ́ play àwọn díò kan màá play àwọn díò kan fún yín tẹ́ máa fi mọ̀ pé ajura wa lọ tìjàkadì kọ́ ayé ló máa ń ròyìn èèyàn kan ló máa ń ròyìn ara ẹ̀ at least Ààrẹ Lájí Abbas wọn bá wa ṣe Yorùbá nation kọ́lọ́n jẹ́ ó túbọ̀ da fún bàbá yẹn èèyàn l'Ààrẹ Lájí Abbas mo respect wọn kí olóyè ìlú kó dúró tán bẹ́ẹ̀ yẹn mo credit wọn màá try láti wá àkáǹtì bàbá wa Ààrẹ Lájí Abbas mo máa dìdí paste ẹ̀ sórí channel mi pé kẹ́yìn fáǹsì mi kí ẹ bá mi bless Ààrẹ Lájí Abbas ẹ jọ̀ọ́ kẹ́ bá mi bless Ààrẹ Lájí Abbas ara àwọn tá lè invest lé nílẹ̀ Yorùbá nìyẹn tó jẹ́ wípé a ní regret ẹ̀ kò ń ṣe àwọn tí wọ́n ń gbọ́n epo wọ́n ń gbọ́n gbogbo ẹ̀ tí wọ́n ń kó ọ̀rọ̀ jọ tí wọ́n ọ̀dẹ̀ lè fi ṣe kọ́kọ́ fúnlẹ̀ Yorùbá irú Ààrẹ Lájí Abbas ẹ̀ kò tí pọ̀ jù táwa ọmọ Yorùbá ta bá dáwó ká gba Àmọ̀tẹ́kùn kan escort Ilios Àmọ̀tẹ́kùn kó máa tẹ̀lé wọn káàkiri wọn náwọn ti kọ lẹ́tà sí gbogbo àwọn government officials wọn ò fún wọn àwa ọmọ Yorùbá a lè ṣe we can do it a dẹ̀ máa ṣe màá gbìyànjú àti pé bàbá wa Ààrẹ Lájí Abbas tó bá ní interest nínú ẹ̀ èmi personally kí wọ́n lọ béèrè iye tó máa kọ́ sí wọn mo mọ̀ pé àwọn ìyá àti bàbá wa kan wà nílùú òyìnbó tó jẹ́ wípé wọ́n lè gbé tí wọ́n á dẹ̀ máa sanwó fáwọn ènìyàn every month we need to protect Ààrẹ Lájí Abbas wọ́n ti fowó lọ bàbá yìí gbogbo wa la gbọ́ voice note yẹn gbà tó jáde tí àáfàá lọrin yẹn ń bẹ̀ wọ́n pé kọ́ máa pìtàn mọ́ kọ́ máa ṣe kíní kan mọ́ ṣe bí ìta gbọ́ nìyẹn àìmọye àwọn tó ti máa pe bàbá yẹn jọ sọ̀kọ́ tó bá fẹ́ sọ kíní kan wọ́n rí Ààrẹ Lájí Abbas gẹ́gẹ́ bí threat gbogbo wa la rí gbà tí wọ́n mú Ààrẹ Lájí Abbas tí wọ́n fi kú lé wọn káàkiri lẹ́nujọ́ mẹ́ta yìí bàbá yẹn sì pariwo síta wọn parọ́ náà èèyàn lè máa sọ owó òtítọ́ báyìí káwọn tí wọ́n dẹ̀ kórìíra òtítọ́ kọ́ máa go after him kẹ́yìn èèyàn wa ẹ bá wa subscribe sórí YouTube channel Ìtàn Yorùbá channel bàbá wa Lájí Abbas nìyẹn tẹ́ bá fẹ́ mọ ohun tó ń pè ní Yorùbá bàbá yìí tún máa sọ ìtàn audio láì send data sí wọn láì send anything láì fún wọn £1 ẹni ìtàn tó bá sọ pé o fẹ́ ọ máa forward díẹ̀ sí ẹ wàá mọ ìtàn Yorùbá wàá mọ ohun tó ń pè ní Yorùbá wàá mọ ibi tá a ti ń bọ̀ wàá mọ ibi tó jẹ́ ká lọ ẹ jẹ́ ká fi tẹ̀gbọ̀n sí ká mú tẹ̀gbọ̀n kúrò Ààrẹ Lájí Abbas mo credit wọn ara àwọn tó jẹ́ káwọn ọmọ Yorùbá máa tọ́jú nìyẹn kọ́ máa tọ́jú wọn kọ́ máa ṣe dáadáa fún wọn tó bá pọ́sibù gan kí a gba ọlọ́pàá kó máa ṣọ́ wọn tàbẹ́yìn tẹ́ bá jẹ́ lágbára ńlẹ̀ Yorùbá kẹ̀yìn lọ́ba ẹ bá wa bá àwọn Àmọ̀tẹ́kùn sọ̀rọ̀ tó bá jẹ́ owó lọ́fẹ́ gbà ẹ jẹ́ káwa ọmọ Yorùbá mọ iye tí a fẹ́ gbà àwọn fáǹsì tèmi nìkan Masbi TV mo mọ̀ pé àwọn kan wà nínú àwọn fáǹsì wa tó máa ní after show tó máa ní kí n pe Ààrẹ Lájí Abbas ó dá mi lójú a lè gba Àmọ̀tẹ́kùn fún wọn kó máa ṣọ́ wọn
ẹ má sẹ́ndì owó kọ̀ọ̀kan sí mi fún Ààrẹ Laji Abbas. Ṣé ẹ̀ ń gbọ́? Ààrẹ Laji Abbas ò tọrọ owó. Kódà gan as a matter of fact tẹ bá lọ sórí show wọn wọ́n máa ń display account number wọn, ẹ lọ mú níbẹ̀ kẹ fún wọn lówó. Kẹ má sẹ́ndì owó sí Mazbi. Anybody tó bá pè yín lẹ́yìn scam ni, torí èmi ò ní pè yín pé mo fẹ́ bá Ààrẹ Laji Abbas gbowó. But ẹ jẹ́ ká bless máa yẹn. Ojoojúmọ́ ni wọ́n fi sọ̀tàn Yorùbá tí wọ́n dẹ̀ sóòtítọ́ ọ̀rọ̀. Audio tí mo fẹ́ play fún yín voice Ààrẹ Laji Abbas. Mo respect máa yẹn. Kéèyàn bóòdù bẹ́yẹn wọ́n dẹ̀ gbé Nàìjíríà. Mo salute wọn. Ẹ máa gbọ́. Fúlàní gba ìbọn lọ́wọ́ ọlọ́pàá ní ká bá òun wá, a ó bá wá, a ó bọ́ sínú Ìgbòho tó ẹ̀ láti rí sí àbíyó. Ṣé wọ́n parọ́? Ṣèbẹ́gbẹ́ tó dárúkọ Ìgbòho tó jẹ́ ká pè nísìnyí. A ò rí Ìgbòho. Ẹ̀ka àbápè Sunday Ìgbòho la àbápè àsìkò ní ìyàwó kúkú ó wúlò lọ́jọ́ ọdún, ọmọ wúlò lọ́jọ́ ìjẹ̀kọ́ bá dé. Ìgbòho yàrá ìlú Ìgbòho yàrá lórí ọmọ onímọ̀ láàpọ̀ sí gbẹ̀gbẹ̀ báyìí. Onímọ̀ láfẹ́ kọ sí gbẹ̀gbẹ̀. Sunday Ìgbòho bá yẹ ká pè ní ìṣẹ̀yẹ pẹ̀lú Ìgbòho ṣàkó bàbá dámì iṣẹ́ dé Ọlọ́run. Iṣẹ́ dé o. Àwọn ìgbẹ́ lẹ́gbò ẹ̀yìn ẹ̀yìn lẹ́gbò òun. Àbí? Ìkọ́lẹ̀ lẹ́gbò òun. Àwọn náà ni. Àwọn akọ̀wé ní tó fẹ́ pa wọ́n dànù. Bàbá wọn gbóyè sí ìlú wọn ti gbàgbọ́ lọ́wọ́ Fúlàní. Ẹ̀yin ọba wa ló ṣe lò wọlé bá gbẹ̀gbúlẹ̀ Yorùbá. Tí ì rí ìkàkà Fúlàní wọn sọ èdè lálẹ́ Yorùbá. Ṣé mi sọ́lá nù? Gbogbo ilé tí wọ́n ń ṣe ìdí àpò lásán ni. Ṣẹ́wọ̀n pé mo sọ lánàá, mo náwọn Fúlàní wọ́n ń plan àtàkì ńlá kan tó jẹ́ pé ọba máa faragbá, gọ́fúnà faragbá, sẹ́nétọ̀ faragbá, gbogbo àwọn èèyàn ńláńláńláńlá nílẹ̀ Yorùbá wọ́n faragbá. Bó ṣe pa àwọn ọba ní Èkìtì nígbà yẹn kò ṣe pé wọ́n fẹ́ stọ́ọ̀pù, ìwọ̀nba Chief Sunday Igboho tó wá ni wọ́n ṣe stọ́ọ̀pù ẹ̀. Àṣírí tó wà ń bẹ nìyẹn. Chief Sunday Igboho tó wá sílé ló stop mission yẹn. A gbọ́ intelligence report yẹn. Mo dẹ̀ sì máa wá ṣètò lórí ẹ̀ ká máa gbọ́ di bàbá wa yìí lọ. Ó ṣe nǹkan ní ìjọ ká gbogbo ẹ̀yìn ìbáláyà. Wọ́n ṣe nǹkan ní. Màá tún tó fi ní ẹ̀wà tí wọ́n tún ṣe Fúlàní tún pa òkú wá nílẹ̀ Yorùbá. Wọ́n tún ti pa òkú wá nílẹ̀ Yorùbá. Wọ́n pa pírẹ́sidẹ́ntì wa nílẹ̀ Yorùbá, wọ́n pa gọ́ọ̀nà wa nílẹ̀ Yorùbá, wọ́n pa mínísítà nílẹ̀ Yorùbá, wọ́n pa ọmọdékù wa nílẹ̀ Yorùbá, wọ́n pa sẹ́nẹ́tọ̀ nílẹ̀ Yorùbá, tó bẹ́ẹ̀ tí wọ́n pa àgbẹ̀tọ̀ ẹ̀ tó dé. Bẹ́ẹ̀ni. Olórí tí ìfọmọ pírẹ́sidẹ́ntì, wọ́n ìfọmọ gọ́ọ̀nà. Bẹ́ẹ̀ni. Wọ́n ti pọ̀ bá. Tó wọ́n ìfọmọ sẹ́nẹ́tọ̀, wọ́n ìfọmọ mínísítà. Wọ́n ìfọmọ àìjì, wọ́n ìfàyàwó àìjì, wọ́n ìfàyàwó ọ̀dọ́lọ́mù nílẹ̀ Yorùbá. Kí ló dé? Ẹnu tí wọ́n máa ti ní, gbogbo àwa mẹ̀kúnnù, àwa tálákà, àwa mẹ̀kúnnù, àwa gbé Ọlọ́run. Ẹ wá gbé tí oúnjẹ lé ẹ̀ ń mu. Náà bá dìde. Ó máa ṣe o. Lọ́jà rẹ̀ jẹ́ kánú. Ọgbà ní àdìde kẹta lè jẹ́ pé ẹ ṣàánú wa. Ayé ẹ̀kẹ́ àpérò gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn wèrè ìyàbí kan ń bẹ̀rẹ̀. Nínú ọdún ìjẹ́rìí sáyẹn ìjẹ̀padà. Èkó ò ní bá wọn lọ wèrè ìyàbí. Ó ti ẹ̀kọ́ ọ̀yẹ̀ gbogbo ẹnikẹ́ni tó ń bí wà ló pọ̀jù àkọọ́lẹ̀ ìrẹ́ ṣùgbọ́n ní àdìdé kẹta lè jẹ́ pé
ẹ ṣàánú wa ayé ẹ̀kẹ́ àpérò gbogbo ilẹ̀ Yorùbá àwọn wèrè ìdàgbìkẹ́ ń bẹ̀rẹ̀ lẹ́nu ayé jáde sáyé ìjọ̀padà èkó ò ní bá wọn lọ wèrè ìdàgbì ó ti ẹ̀kọ́ ọ̀yẹ gbogbo ẹnikẹ́ni tó ń bí wà ló pọ̀jù àkọ́ lé ìrẹ́ ẹ ti gbọ́. Àwọn èèyàn ìgbìngàn máa ṣe dọkumẹ́ntì lórí ọ̀rọ̀ ìgbìngàn. Ṣé ẹ gbọ́? Ẹ máa gbọ́ o. Máa ṣe dọkumẹ́ntì lórí ọ̀rọ̀ ìgbìngàn. Àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ìgbòho ó fi ẹ̀mí ara rẹ̀ nílẹ̀ fúnlẹ̀ Yorùbá. Ọlọ́run kọ̀ǹfàmù ni. Iná ẹ̀ ti dá wàhálà sí lágbára. Ìgbè tó bá lè dúdú kó lòó tó bá lè dìjà tó dìjà. Ọlọ́run ló lẹ̀ fún ìgbò ìgbò ìní òfé ní ìsẹ́ńdé ìgbò gẹ́gẹ́ bí àláìka. Bẹ́ẹ̀ni, tí wọ́n bá ń sọ̀rọ̀ kó sọ. Ìtọ́sílẹ̀ Yorùbá lè lè sọ. Ìtọ́ba ní lọ́jọ́ ọ̀sẹ̀ máa kọ́. Ìtọ́sílẹ̀ Yorùbá àdéhùn. Àfẹ́ká ń fọ́. Kódà hírò. Hírò fẹ́ yẹ owó. Hírò fún di. Hírò fẹ́ yẹ owó. Wájà ayé ọ̀gbọ̀. Kódà hírò sọ́kọ̀ ni ó ti gbọ́. Torí àwọn èèyàn ìgbìmọ̀ wò lè gbàgbé Sunday Igboho. Ìgbàgbé. Báwo ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́? Oṣù Kánò ọ̀rẹ́ wà dà. Torí pé asọ́fi ọ̀rọ̀ àjẹ́nígbọ́mọ̀ nígbẹ́ náà. Ẹni ọ̀gbọ̀n gẹ̀gẹ̀ ní ìsìn, the only place tó ṣèkù nílẹ̀ Yorùbá táwọn àtẹ̀lé ìdàpọ̀ tí wọn ò bí pọ̀rípọ̀ yìí Buhari kúlọ̀ ìgbésọ́kà Sókótó tí wọn ò bí pọ̀rípọ̀ yìí bàbá ńlá pẹ̀lú ìwọlé Confirm. Èyí ni Fúlàní. Aṣọ ń tó Táwọn wá. àtẹ̀lé ìdàpọ̀ Lọ́wọ́. tí wọ́n ti ṣe mọ̀mọ́lẹ́ àtẹ̀kọ́ lọ sí àjì lọ́dún yìí Ṣé ń gbọ́? ní Ìgàngán mọ̀mọ́lẹ́ àtẹ̀kọ́ ti rọpò mọ̀mọ́lẹ́ àtẹ̀kọ́ kọ́lé ògbóni pé kí ni wọ́n ń ní òwò ṣe nígbà wọn ti fúlọ́ọ̀ṣì àwọn Fúlàní kúrò tẹ́tí inú mo ti lọ́dọ̀ kọ́ ní 50 million àwọn akẹ́tí wá kún tí Fúlàní òjò mú ìgbàgbọ́ kó mẹ́. Fúlàní ti gbàgbọ́ lọ́wọ́ ọlọ́pàá ọ̀rẹ́ ilẹ̀ ìdáàbò gbòǹgbò ìkẹsẹ̀lẹ̀ náà lọ́wọ́ wa. Fúlàní jẹ̀bi ọwọ́ lọ pé àwọn wọ́n ti jọ pé lọ́wọ́ sí wá sí ìlú wá lọ pé wọ́n. Àwọn èèyàn darí lórí lẹ́lò onígbèdè ibi tí èèyàn ti lè ṣe wèrè lọ́dọ̀ wa nílùú àṣẹ́kùbọ̀ àwọn ogun àgbẹ̀kọ̀yà aráàlú lẹ́yìn tí ó ṣe wèrè ogun tí wọ́n sà ló fẹsẹ̀ jẹ́ lóòótọ́ bẹ́ẹ̀. Confirm, ó wà nílẹ̀ Yorùbá. Àlẹ́ bàbá wa làkùtù lọ́kọ̀ máàmù ní apá àti wèrè. Ọlọ́run. Kí ló dé? Yọ̀ọ́ lábẹ́ tí gbogbo ilé ìdá. Àwárí ìdájọ́ ní ìrìn. Bí ẹ ṣe pọ̀, àwọn Fúlàní ti ń dákọ́ lẹ̀ Yorùbá. Ọlọ́run. Pípọ̀ ikú ẹran ẹ̀ dákọ́ jókòó tí wọ́n. Ọlọ́run. Àwọn ń bá Fúlàní mẹ́rin. Ṣé Yorùbá tó ká dìde? Àwọn kan wá kóra wọn jọ, wọ́n láwọn ń ṣe àjẹ́ láàrin Yorùbá àti Fúlàní. Mo wá gbé àwọn àgbẹ̀ tó lóyún náà kí àwọn ọ̀gbọ́n. Yorùbá. Wọ́n láwọn àgbẹ̀ alákọ̀wé ni. Àwọn jẹ́ kó mọ̀ nínú fún Fúlàní náà wọ́n kóra wọn jọ. Ọ̀dà àbò lọ́rọ̀ mi ò báyé yín. Á tẹ̀sẹ̀ kan dé ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin èèyàn wa, gbogbo yín lẹ ti gbọ́ nǹkan tí bàbá wa Ààrẹ Lájí Abbas sọ. Ṣé rí pé ta bá ń pariwo orúkọ Ìgbòho lójoojúmọ́, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ta bá ń pariwo orúkọ ọmọ Aládìkún, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Wàláì, tó bá jẹ́ pé ìran India ni wá ni, pẹ̀lú bí Chief Sunday Igboho ṣe wà láyé yìí, àti máa ráwọn tó ti máa mọ èrè wọn tí wọ́n ti máa bọ wọ́n. Ẹni tí ò ṣe tó Chief Sunday Igboho ní India,
wọ́n tẹríba fún tí wọ́n ń bọ́ bí Ọlọ́run. Àwa ò ṣe bẹ́ẹ̀, àwa kàn ń ròyìn kan tí wọ́n ń ṣe ni. Ẹ̀yin kan wá kó bíríkótó, ẹ kó bíríkótó. Kẹ́yìn wèrè àdúgbò, kẹ́yìn wèrè ìlú, ẹ ṣáà wá gbogbo ọ̀nà tẹ máa fi gbé ọmọ aládìkún ṣubú. Ẹ ti gbàgbé pé Ọlọ́run nìkan lọ́ba tí tó ń gbé ni sókè tó ń gbé ni wálẹ̀. Tọ́lọ́run ò bá fọwọ́ sí nǹkan kíkan tẹ̀dá ṣe, ẹ̀dá kan ṣe lásán. Fún ẹ̀yin tẹ̀ ń wo prógámù wa fúngbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti like, láti share fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé. Ẹ dẹ̀ má gbàgbé láti support platform wa. Ẹ support wa, kẹ́ fún wa super chat, super sticker. Ẹ dẹ̀ má gbàgbé láti donate financially sí channel wa through bank account wa GT Bank 021 41 68 704 021 41 68 704 GT Bank 021 41 68 704 GT Bank. Zan Williams Olúwatósìn. Ẹ má gbàgbé, ẹ share, ẹ like, ẹ comment, ẹ jáde òkè polówó ọjà. Ògbénu omi ríran tẹja ògbólógbé gúngún ní dún tàbàntàbà nínú aṣọ. Ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tì fún tẹ̀dọ̀ ewé àti olóyè Máyégún adífá bí ẹni wẹjú aníkúlápó agbọ́sẹsẹ fámọlé agbẹ́ǹkùlé mọye olùtọ́wù. Ogun àìrọ́mọbí ni ti ẹni, ogun àìrálàánú ló ń bá ayé rẹ̀ wọ̀dì mú. Àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jàǹkadì. Káṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìlérí. Ogun àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ni ti ẹni tàbí ogun afinisẹ̀sìn níwájú olóore. Èyíkéyìí ogun tàbí àìsàn tó máa ń bá ayé rẹ̀ jà tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú abolórí bẹ̀rí abániyẹ̀ràwọ̀ ẹni wò aníkúlápó àgbàlagbà ọ̀jìmì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà. Fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939. Báṣẹ́ bá mu mi àjò dànù bí gèrè bá mu mi àjò dànù tilé tọ̀nà la fi ń jolóńgìní. Tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú kógun ayé rẹ̀ ó dà fíẹ́yìn. Àsìkò wa nílé agbára lọ́wọ́ Fúlàní gbogbo bí tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security mi fúnra wa àdéhìí àti dóde ẹnì kankan àdéhìí àti dóde ìjọba. Kí ni mo sọ fún yín? A gbọ́dọ̀ dóde ìjọba bàbá nìkan ṣe bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ́wọ́ wa àdéhìí àti dóde ìjọba àdéhìí àti dóde ẹnì kankan ká fọwọ́sowọ́pọ̀ ká sọ ní orí ilẹ̀ wa gbogbo ibi tó kọ́ wa ká lè lò ní bọ́ọ̀sì tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùṣe àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe. Ókè náà ó jẹ́ wọlá nílẹ̀ Yorùbá ń sìn táàlì lóko táàlì lódò àlè lọ. Wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ̀. Àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tán ti ń ṣe ohun tó wù wọ́n. Wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọn á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀. Àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì nídìí wọn. Àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká ṣe Fúlàní ó kó lórí ilẹ̀ wa ara ìdá oko wa bàbá ti wá lé wọn kó lórí oko wa tán táwọn ará ìdàkọ ẹ wá sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó nùgbò wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ọ̀sìn wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ àti sọ pé ó kìkì lọ́kàn. Mọ̀kú ìyá mi ni ó ń lérò bá mi wá fún mo ti wá dé padà mo dúpẹ́ èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ́ ni ẹ̀ olóṣèlú bá ń ṣiṣẹ́ bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìn wọ́n sáré fa ara pé ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ̀ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè.